tí màmá èèyàn tán bá sọ pé kéèyàn má fẹ́ ìyàwó kan nítorí pé òkúnlẹ̀ kí wọ́n ní jẹ́ àlejòrò sí wọn lẹ́nu àlejòrò sí wọn lẹ́nu ṣùgbọ́n lálàyé Ànábì wa sallallahu alayhi wa sallam Ànábì law kuntu amiran ahada an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha nínú riwaya mi Ànábì la yasluhu li bashari Ànábì ní kò tọ́ kò bá a mú kẹ́nìkan kó tẹ̀ fún ẹnìkan tí ó bá tọ́ ìyàwó ní bá máa ṣe bẹ́ẹ̀ fọkọ ṣùgbọ́n àti ìyàwó ẹ̀tẹ́ nítorí kó jẹ́ kò tọ́ pé nìkan kó tẹ̀ àbí kó kúnlẹ̀ tàbí kó tẹ̀ kọ̀kọ̀ kó yẹ nìkan nínú ẹ̀kọ́ tí á jẹ́ kí ayé mọ̀ tá a dẹ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a máa fi ṣàlàyé ẹ̀ fún àwọn òbí wa tá a bá ti mele yìí ẹni tó bá jẹ́ ojúlówó ládùn tì yóò wá sábẹ́ gbólóhùn Ọlọ́run ta àkàlẹ́ kan wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilmun fala tuti'huma Ọlọ́run tó bá ní nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ kó ṣe kò dọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá jẹ mọ́ ìyàpọ̀ Ọlọ́run ọba àní ṣe tó bí Ànábì sọ pé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq Ànábì ní àjọrọ̀ tẹ̀lé ẹ̀dọ̀ Ọlọ́run ọba ká fi kọlu àṣẹ ká fi kọlu dọ̀ Ọlọ́run ọba dẹ́dà ṣùgbọ́n a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn nínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a ṣe ó ní pé irú ọmọbìnrin yẹn náà a lè dá lẹ́kọ̀ọ́ kó tó lọlé àwọn kankan ń bẹ ṣé rí àwọn mọ̀mọ́ yìí wọ́n nífẹ̀ẹ́ tọ́lọ́run o ẹ jẹ́ sọ wọn kan fún yín nígbà tí mo lọ sí nílé àná mi ìbejì ó ní àwọn ìyàwó wa èmi fẹ́ Táíwò ẹnì kejì mi àwọn fẹ́ Kẹ́hìndé tí wọ́n fẹ́ lò ní pé adájọ́ ń súnmọ́ náà ni o ṣùgbọ́n àwọn rí mosawig àwọn rí ọgbọ́n dá àwọn máa wò pé káwọn tẹ̀ kò sí nǹkan tó gbọ́n bẹ́ẹ̀ initially nígbà táwọn kọ́ lọlé àná kódà mo máa ń bá wọn jà because àjọ jẹ́ bí ọmọ kéwù ni kọ́lọ̀ ń ṣe wá láàfáà máa mọ̀ sí pé intẹ̀ ń ṣe wrong ẹ kàn jẹ́ ká máa fojú láì fi wo èmi ni nígbà tí mo rí pé kinní yẹn ó tún wá lára ṣẹ́rí kinní yẹn dẹ̀ ní í ṣe pẹ̀lú ibi tí yẹn ti kéwú torí ibi tí wọ́n ti kéwú kinní yẹn wọ́n kàn máa ń sọ lẹ́nu ni èyí ṣe ń ṣẹ́ ó pọ̀ ní gbogbo ìlú kìí ṣe lọrin nìkan ló wà ó torí wọ́n sọ ṣùgbọ́n àáfàá sọ ṣùgbọ́n wọ́n máa ṣe ní tó tako ẹni tí mo sọ yìí àáfàá ni wọ́n bí máa nà lìkẹ́lì tó àwọn máa ń ṣe bẹ́ẹ̀ ní tí mo fẹ́ lò ní pé lẹ́yìn tá à ń sọ̀rọ̀ yìí mo súnmọ́ àwọn òbí ìyàwó wa jù wọ́n lọ mo súnmọ́ wọn àwọn méjèèjì lọ́mọ lọ́dọ̀ wọn o ṣùgbọ́n mo súnmọ́ àwọn òbí tí wọ́n bí àwọn ìyàwó wa jù wọ́n lọ èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ò ní pé ṣe rí ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́ o irú ọmọbìnrin tó ń lọ léyìn ẹ fún lẹ́kọ̀ọ́ yá yìí tí màmá ìyàwó mi bá ń bọ̀ máa dìde wọ́n ti máa dìde lọ pàdé wọn tí n bá dìde lọ pàdé wọn torí pé èèwọ̀ láíláí wọn dání bẹ láàrin ọkọ àti màmá ìyàwó ẹ̀ tí bá tún wà lọ dìde lọ pàdé wọn màá fọwọ́ kún wọn ní ẹ̀gbẹ́ báyìí àpọ́nlé tí wọ́n máa ń rí ń bè ó jù dọ̀bálẹ̀ lọ torí àwọn ọmọ òwe odidi ìmáàmù odidi àfáà pé mo tiẹ̀ tún wá máa wọn mọ́ra ẹ jẹ́ kí n tún sọ mí ọlọ́run dákun bá ní rọ̀ wọ́n lọ́kàn wọ́n èyí tún ṣe mùsùlùmí kí ni àwọn máa ń pọ̀ lójó bẹ́ẹ̀ odidi àfáà pé àṣẹ àwọn ọmọ wa tẹ́ ha àṣẹ kìí ṣe pé padà fìyà jẹ wá ẹ̀kọ́ ni my brothers and sisters school kọ́lá wa ẹ má bínú ẹ̀kọ́ yáàyè ni ṣe ń gbọ́ ìkúnlẹ̀ yìí ṣe wà o tá a bá lọ́yà yà ọmọ tó ń lọ tó bá lọ́yà yà tó dì mọ́ màmá tó ń ṣe pẹ́pẹ́ fúrú yẹn ó bo gbogbo kìnìyàn mẹ́rin ó kàn jókòó lórí àga lòun náà cross legerai màmá wa ọwọ́ àhàyè jọ bí ó ń ké màmá wa gbé sọ́mi eléyìí sí kọ́ mi eléyìí rè báyìí ló ń jẹ́ pé ẹ̀kọ́ yáàyì ibi tá a ti bẹ̀rẹ̀ tá a bá ti lò ó àwọn màmá yìí ó gbà àwọn bàbá yìí ó gbà ẹ jẹ́ sọ fún yín ẹnìkan kan ní ìrò pé ẹnìkan lè le nípa ibi tí wọ́n bá lọ́wọ́ àwọn àfa wọn ju bàbá mi lọ
ẹnì kan ò lè le jù wọn lọ ṣùgbọ́n nínú àánú Ọlọ́run ọba pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti gbọ́ ti Dr. Sarumi náà rí tán sọ tó jọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́n ṣe le tó wọn ni ní tí bàbá ní lánàá sí ò ṣe àwọn sì máa kira wọn ni tí wọ́n bá kira wọn lè dá kókọ bí mẹ́rin wọ́n tún wá kira wọn lọ ní èmi kìnnìkan ọmọ kìnnìkan ọdún mọ̀jẹ ń ṣe ẹ̀sìn tẹ́yìn ìjọba ẹ̀ mọ̀ dá ti yẹn ṣe yìí lakum dinukum èmi ọmọ sí tí mo bá wọn bá mi àbá tí a ní padà sí o wàláì tí a ní padà sí wọ́n ṣe tí a débi wípé ibi tán ní láàrí dé tán ló kọ̀ dé tí máa mú odidi ìlú bá wá kírun sí wọn lára ó tó bẹ́ẹ̀ tí máa mú ọjọ́ wọn bá kírun sí wọn lára ó tó bẹ́ẹ̀ kìí sọdún 10-15 kan tó kú náà tó rí ẹgbọ́ oore tọ́lọ̀ ń ṣe fún mi èmi náà mà gbogbo ọjọ́ tí n bá kú táàfọ́ Suleiman tí bá ti pé kò sí nílé àbí kò sí ìlú torí bí ṣe máa ń lọ káàkiri tiẹ̀ òun ni kó wẹ̀ mí ẹni tó bá wò ni kó pè mára òun ni kó sì kírun sí la ẹni tí ò bá rí kọ́ wá nínú gbogbo àfáà tí mo bá ṣe rí láyé kí òbí ipò tí ẹni tó jẹ́ ní pàtàkì náà ló kó máa ṣerú wá sí àyẹn kalẹ̀ fọ́mà rẹ̀ ìjọ tí gbogbo ẹ̀ náà sí pé náà gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ mi gbogbo akẹ́lẹ́ kan tí wọ́n ti rò pé ọlọ́run ṣe léèrè sáwò so wọn ò dé láwọn òṣì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ò ṣe gbọ́ tá a bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kò pọ̀ lọ iná rí fọlá yà kúnnù fi ṣe ń ìlà sànà o má dọ̀dọ̀ sọ pé kó tẹ o má ní kó tẹ o tẹ bá ti dáadáa àwọn ẹ̀yà wa ni wọ́n nífẹ̀ẹ́ tọ́lọ́run ẹ sọ fún ọ dáadáa ni tẹ bá sọ fún ọ dáadáa wàláhì ìwọ̀n dà barakallahu fikum.